Nígbà tí ogun àgbáyé alákọ̀ọ́kọ́ ìyẹn World War I tó parí, àwọn ọmọ ogun ilẹ̀ Australia tí wọ́n lọ kópa nínú ogun ọ̀hún tí wọ́n darí dé, ìjọba orílẹ̀-èdè ọ̀hún ó bu ọlá fún wọn. Wọ́n sì fún wọn ní ilẹ̀ tó pọ̀ púpọ̀ ní apá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè ọ̀hún. Lẹ́yìn tí wọ́n ti fẹ̀yìntì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ilẹ̀ yìí dáko. Nígbà tí ó tó bí ọdún mélòó lẹ́yìn ọ̀hún, ìyẹn ní ọdún 1932, ní àwọn ẹyẹ ńláńlá kan tí wọ́n fara jọ ògòǹgò àmọ́ tí wọ́n ṣe ògòǹgò, olóyìnbó a máa pè ní emu, ní nílẹ̀ adúláwọ̀ ń bí, àmọ́ ilẹ̀ Australia ni ẹ ti lè rí àwọn ẹyẹ yìí nínú igbó. Wọ́n tó 20,000 níye ni wọ́n bá ya wọ oko àwọn ajagun fẹ̀yìntì tí wọ́n ti di àgbẹ̀ yìí, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n lóhùn rẹ̀ láì bójú ẹ̀yìn. Ńlá àwọn èèyàn yìí ni wọ́n bá ké gbàjarè lọ sí ọ̀dọ̀ olóòtú ìjọba tó wà nídìí ètò ààbò, Sir John Pearce ló kọ rẹ̀. Sir John Pearce ló bá pe ọ̀kan nínú àwọn ọ̀gá ní ẹnu iṣẹ́ ogun tí ó kọ rẹ̀ ń jẹ́ Major Meredith. Ó ní mo gbọ́ pé àwọn ẹyẹ kankan ń da àwọn àgbẹ̀, àwọn tí wọ́n ti lọ jagun fẹ̀yìntì forílẹ̀-èdè yìí, wọ́n ti fara ṣiṣẹ́ forílẹ̀-èdè yìí náà, kò yẹ kí irú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ sí wọn. Ó ṣàrán Major Meredith pé kó kó àwọn ikọ̀ ọmọ ogun kí wọ́n lọ dáná ìbọn ya àwọn ẹyẹ yìí kí wọ́n sì pa wọ́n ní ọ̀pọ̀ yanturu kí wàhálà yìí kó lè kásẹ̀ ńlẹ̀. Major Meredith náà bá kó àwọn ọmọ ogun ẹ̀, ojú ogun bá yá. Wọ́n kó lára àwọn èròjà tí wọ́n kó ní ìbọn àyànmọ́dúró tẹ́lẹ̀ ìbọn pè ní machine gun 2 ni wọ́n bá kó ọkọ̀, ojú ogun yá kiri yòbóyòbó, wọ́n gbójú ogun. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n ti kọ́kọ́ wo àwọn ẹyẹ ọ̀hún, àwọn ẹyẹ náà wò wọ́n súnmọ́ wọn dáadáa. Ẹ̀kan náà ni a bá ṣínà bobolẹ̀ ìkàkàkàkàkà jigijigijigijigijigi lóko jáńtẹ́nù gbọ́jú ara wa. Ẹ̀kọ́ yìí rán ni ẹsẹ̀kẹsẹ̀ tí ń yìnbọn ilẹ̀ àwọn ẹyẹ yìí wọ́n jára púpọ̀ fẹ́fẹ́fẹ́, wọ́n ti sá lọ. Ìbọn kan bá bíi mélòó kan nínú wọn. Ṣé ẹ ṣe mọ àwọn ọmọ ológun tí wọ́n báyìí tí ìṣẹ́gun wọn ní padà wálé? Ogun dọjọ́ kejì, ogun dọjọ́ kẹta, kódà wọ́n ti ó lásìkò kan tí wọ́n rí àwọn ẹyẹ yìí tí wọ́n sù sójú kan tí wọ́n fẹ́ pé bíi 1000 níye. Báwọn bá tiẹ̀ lè pa 1000 lẹ́ẹ̀kan, yóò dínkù nínú wọn. Bí wọ́n máa yìnbọn báyìí, àkọ́kọ́ ìbọn ọ̀kan nínú wọn kọ́kọ́ há, ó jáàmù. Ìbọn kejì tí wọ́n tún fi ṣe jìjìjìjì kò bá bíi mélòó làwọn ẹyẹ bá fò. Wọ́n tún gbìyànjú, wọ́n gbé ìbọn yìí sẹ́yìn ọkọ̀ pé kọ́kọ̀ ó máa rìn, bọ́kọ̀ ṣe ń rìn ni wọ́n tún yìnbọn kàkàkàkà. Wọ́n rí pa tó nǹkan láàrin àwọn ẹyẹ yìí. Nígbà tí ètò bíi oṣù kan tí wọ́n rí pé táwọn ẹyẹ yìí tiẹ̀ wá ń ṣe ni pé ń ṣe làwọn ẹyẹ ń pera wọn sí kéékèèké, wọn ò ṣojú kan mọ́ bóyá bíi 20, 2, 3. Eléyìí ò wá jẹ́ kí iṣẹ́ rọrùn fún Major Meredith àti ikọ̀ ọmọ ogun tó kó lọ sójú ogun nígbà náà lọ́hùn, ni wọ́n bá padà wálé bí àwọn ẹranko àbí ká sọ pé ẹyẹ tí iléèbó ń pè ní emu bí wọ́n ṣe ṣẹ́gun ọmọ ogun ilẹ̀ Australia ní ọdún 1932 ni o. Ọjọ́ kejì oṣù kọkànlá ọdún 1932 ìlógun ọ̀hún bẹ̀rẹ̀. Kò sì tó oṣù kan kù díẹ̀ kó pé oṣù kan ìlógun ọ̀hún kásẹ̀ ńlẹ̀ nígbà tí wọ́n rí nǹkan kan ṣe lójú ogun. Ìjọba ṣẹ̀wá bẹ̀rẹ̀ sí ní fún àwọn àgbẹ̀ ní ìbọn àti nǹkan kan pé kí wọ́n máa yìnbọn pa àwọn ẹyẹ yìí. Wọ́n ṣe náà àmọ́ wọn rí pa púpọ̀ nínú wọn. Ẹ̀yìn ọ̀rẹ́yìn níṣẹ́ lóníkálùkù ṣe ọgbà tó fẹ̀ dáadáa tó sì ga bí oko rẹ̀ ká kí àwọn ẹyẹ yìí kí wọ́n má bàa wọbẹ̀. Òun ni wọ́n pè ní emu war, èyí ogun emu, ogun tí wọ́n jà pẹ̀lú àwọn ẹyẹ emu tọdún 1932 ní orílẹ̀-èdè Australia. Ẹ ṣeun.